kí la mú wá fúnra wa lénìí alhamdulillah ẹ dákun àwòye ayé lọ a rí pé kí ni ń da ayé gan láàmú gẹ́gẹ́ bí tọ́pìkì tá a sọ sókè pé kí ni pàtàkì ayé níbi ìròrí wa tá wá rò lọ a wá rí pé kí ni tí ń jàdánwò gan nu ayé kí là ń pè ní ìfẹ́ ìjà àdánwò papọ̀ mọ́ ìfẹ́ àbí kò papọ̀ mọ́ra wọn a kò mú ọ̀rọ̀ ṣókí díẹ̀ wá lórí ẹ̀ ni ọlọ́run wọlé Ànábì wa Muhammad gbogbo yìí tá a bá bára wa sọ àtàlùbẹ́ẹ̀ka bàbá mi àgbà Sheikh Jami Shamsuddin Kunfayekun Bulala radiyallahu ta'ala ni lára àlùbẹ́ẹ̀ka bàbá wa tè ní Sheikh Maulana Nurul Anwari Muhammad Lukman Jami Ikimatale Hakim Shamsuddin Kunfayekun Bulala adamulahu ayata nuru zaman amsakakola wayas adamulahu ayata Ọlọ́run bá gùn lẹ́nu alhamdulillah kí là ń pè ní àdánwò Allah akbar ẹ̀yin olóye ọlọ́gbọ́n ẹ tẹ̀lé mi ká lọ ọ̀rọ̀ Imam Shafi'i lèmi náà padà lọ jókòó lé lórí tí mo rò tí mo fi kún ròrí tèmi kí ni Imam Shafi'i wí Imam Shafi'i ní akisara nẹ́ẹ̀sù fi nisa'i wa kullu innahu ban-nisa'i jadul bala'i laysa ubun nisa'i jahadan walakin kuribu ma lan tuhibbu judul bala'i ọlọ́dá kò bá ṣe kí àti rẹ̀ fún bàbá Imam Shafi'i rahimahullah Imam Shafi'i ní akisara nẹ́sù ọ̀pẹ̀yàn sọ̀rọ̀ fi nisa'i nípa obìnrin wàkọ́lù ẹgbọ́n tí Imam Shafi'i sọ ni ó ní ọ̀pẹ̀yàn sọ̀rọ̀ nípa obìnrin ẹgbọ́n tí gbogbo ayé ń wí gbogbo ayé wá jókòó sí pé innahu ban-nisa'i jahadul bala'i Imam Shafi'i ní inna dájúdájú hubban nisa'i kéèyàn nífẹ̀ẹ́ obìnrin tẹ́rí yẹn jahadul bala'i ìyẹn gangan ni àdánwò ẹ̀rín pọ́gọ̀ kì síbẹ̀ ẹ̀yin èèyàn mi ìròrí àwọn èèyàn ni Imam Shafi'i gbé jáde yẹn o wọ́n ní ọ̀pọ̀ àwọn èèyàn ronú pé gbogbo ẹni tó bá ti nífẹ̀ẹ́ obìnrin ó ti kó sínú àdánwò láà kó ṣe ọkùnrin náà ló nífẹ̀ẹ́ obìnrin ṣé lóòótọ́ ló kó sínú àdánwò ni Allahu akbar radiyallahu ta'ala ni ṣe rí àwọn èèyàn ṣe rí ohun tá ń pè ládánwò ó nágbára púpọ̀ àdánwò tẹ́ rí yẹn àdánwò náà níwòsàn àìlè ṣiṣẹ́ tọ̀wòsàn rẹ̀ òun ló ń dàbí pé kò sọ́nà àbáyọ fún àdánwò dà gẹ́gẹ́ bí ogun lára ọmọ ènìyàn ni torí pé àdánwò àtogun ọmọ ìyá kan náà ni wọ́n tọ́jọ́ rìn pọ̀ ẹ jẹ́ ká wo ihun tí Imam Shafi'i ní ọ̀pọ̀lọpọ̀ ayé wí lórí orí àwọn èèyàn akisara nẹ́sù ọ̀pọ̀ àwọn èèyàn fi nisa'i nípa obìnrin wà kọlù Imam Shafi'i ní ẹ̀gbọ́n tí gbogbo wọn wí innahu ban-nisa'i jadul bala'i ní pé kéèyàn nífẹ̀ẹ́ obìnrin tí yẹ rí yẹn olórí àdánwò ni Allah Imam Shafi'i ní àwọn náà jókòó àwọn ronú nípa pé ṣé ọ̀rọ̀ yìí ṣe bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ni àbí ó yàtọ̀ ìwọ tó ń gbọ́ mi nílé gbogbo ẹ̀yin bàbá wa àtẹ̀yin màmá wa àtẹ̀yin olólùfẹ́ Ọlọ́run àtànẹ́bì lára wa tẹ́ ń jẹ́ kójú tì wá ẹ̀yin aládùúró tì ẹ̀yin tẹ́ fẹ́ràn Ọlọ́run àtàlùkùránì àti Mọ̀lánà Sheikh Jami lára wa ẹ̀yin náà bá mi jókòó jájọ ronú sí kí là ń pè ládánwò gangan ṣé ká fẹ́ nǹkan òun làdánwò ni àbí ohun tá a fẹ́ yẹn tó padà tó wa lọ́wọ́ òun gangan làdánwò nù ayé èwo gangan làdánwò nù méjèèjì Allahu akbar kabira Allahu akbar kabira ẹ jẹ́ ká tẹ̀síwájú Imam Shafi'i ní innahu ban-nisa'i jahadul bala'i pé dájúdájú kéèyàn nífẹ̀ẹ́ obìnrin tí yẹrí yẹn àdánwò nípa ohun tí gbogbo ayé wí nìyẹn ẹ wá jẹ́ kájọ fojú nù wò laysa hubbun nisa' kò ń ṣe ká nífẹ̀ẹ́ obìnrin kò ń ṣe kóbìnrin nífẹ̀ẹ́ ọkùnrin
kò ń ṣe kó òbí nífẹ̀ẹ́ ọmọ kò ń ṣe kó ọmọ nífẹ̀ẹ́ òbí kò ń ṣe káàfà nífẹ̀ẹ́ ọmọ ọjọ́ kò ń ṣe kó ọmọ ọjọ́ nífẹ̀ẹ́ àfà yẹn kò ń ṣe kíjọba kó nífẹ̀ẹ́ àwọn aráàlú kò ń ṣe káwọn aráàlú nífẹ̀ẹ́ ìjọba kò ń ṣe ká fẹ́ràn Ọlọ́run kò ń ṣe kọ́lọ́run fẹ́ràn wa òun làdánwò láà iná ó bá nìsáì dájúdájú kéèyàn nífẹ̀ẹ́ obìnrin tí ẹ̀rẹ̀ jádùn ìbálá ìròrí gbogbo ayé lórí ẹ̀nìyàn o àmá yóò mọ̀ pé kò rí bẹ́ẹ̀ léìzà ó bó nìsáì kò ń ṣe kéèyàn nífẹ̀ẹ́ obìnrin làdánwò torí ìdí tó jẹ́ ká fi obìnrin wé àdánwò ayé ni pé obìnrin gangan ní ibùdó ayé tó bá ní kí ló ń pè ní ayé obìnrin ni obìnrin lòrùn obìnrin lòṣùpá obìnrin nìjì obìnrin látẹ́gùn tó bá fẹ́ wólulẹ̀ wọ́n wólulẹ̀ àfi tọ́lọ́run bá fún wọn ṣe nìkan lókun wá gbàdánwò gbogbo títí gbọ́ mi tẹ́tí kò gbọ́n tán pè ládánwò dàdà kò ní àkíyèsí lisa obo nisa'i jadan walakin kò ń ṣe ká nífẹ̀ẹ́ obìnrin òun làdánwò walakin ṣùgbọ́n o kúrìbù máa lan tuhibbu judul bala'i ó súnmọ́ tán kúrìbù máa lan tuhibbu ó súnmọ́ tán kò lọ nífẹ̀ẹ́ ni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀dọ́miyé kò lọ bẹ́ẹ̀ni tí ò yẹ kó bá ṣe kó lọ bá ṣe ẹni tí ò yẹ kó bá jẹun kó lọ bá jẹun ẹni tí ò yẹ ká yé rí mú ẹ kọ́ rí mú ẹ ẹni tí ò yẹ kẹ́ jọ rìn kọ́ wájọ ká ipò pẹ́jọ rìn ni ìyàwó tí ò yẹ gbé sílé kó lọ gbé sílé ọkọ tí ò yẹ ó fẹ́ kó lọ fẹ́ àfáà tí ò yẹ ó tẹ̀lé tó lọ tẹ̀lé ọmọ ìjọ tí ò yẹ ká ní ta lọ ní ìjọba tí ò yẹ kó wà lórí oyè ta lọ gbé síbẹ̀ aráàlú tí ò yẹ ká agbára lé ta wá lọ fẹ̀yìntì kúrìbù malam tuhibu ó súnmọ́ tán kó lọ nífẹ̀ẹ́ ni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ júdòl bálà ìyẹn gangan lórí àdánwò ẹ̀yin yá wa tẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run àtànẹ́bì tẹ́ ń gbọ́ wa nílé ẹ̀yin ò rí pàdánwò ńlá ní kíní yẹn tọkọ bá gbéyàwó sí ilé tí ò bá ti sífẹ̀ẹ́ láàrin wọn kó gbà fúnra wọn tán bá ti jọ rí ìfẹ́ ò lè rí ní láàrin wọn ṣe tí pé ìfẹ́ àtàdánwò ọmọ ìyá kan náà ni wọn tó bá dàrú mọ́ ẹ lójú ẹ jẹ́ ká wọnú Al-Qur'anil Karim nígbà tí àwọn Yẹ̀húdí àtàwọn Nàsárà àti àwọn aláìmọ̀ kan tó jẹ́ àwọn kèfèrí tí wọ́n lọ bá Nábì wa Muhammad pé ká Nábì pé Ọlọ́run ọba rẹ̀ jáde a ní òṣà àtàwárí ò fojú rí lóòótọ́ òṣàwọ̀ ò lè sọ̀rọ̀ àmọ́ òṣà tá à ń sí rè torí tó bá já sí pẹ̀sì Ìsìláàmù ẹ̀sìn ìdùnnú tó mú wá fún wa ẹ̀sìn ayọ̀ ni pé ọba tó ń rẹ̀ ń ṣèyẹn síta wá káwa náà fojú rí kó wá sọ̀rọ̀ pé èmi mo rán o ẹ̀rí bí tọ́gọ̀dé ẹgbẹ́ Ọlọ́run bá tóbi a ní pé ọba tó rán ìrànláyé lọ́run àyànfẹ́ Ọlọ́run ìdùnnú Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run tó bá já sí pé lóòótọ́ ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run tí wọ́n tún introduce sí wa yẹn pé jáde wá kárí Allahu Akbar sallallahu alayhi wa sallam lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́run Jibril sí Ànábì wa Muhammad ó ní Ọlọ́run sọ fún Jibril níbẹ̀ kó máa wí fún Ànábì pé kúl ìrí Ànábì wa Muhammad máa sọ yí pé kúl in kuntum tuhibbuna Allaha fa'tabi'uni yuhibbukumullahu ṣe rí báhùn Ọlọ́run bá ní kí ọlá ó sọ nínú Al-Qur'an ó ní kúl in kuntum tuhibbuna Allaha ó ní pé máa sí rí Ànábì máa sọ fáwọn ọmọ yìí pé tó bá já sí pé lóòótọ́ lọ ní ìfẹ́ rẹ dénúdénú lọ ní ìfẹ́ mi Ọlọ́run lára rẹ tọ́sẹ̀ fẹ́ rí mi Ọlọ́run ní kọ́kọ́kọ́ tẹ̀lé rí Ànábì náà ẹ wo ìfẹ́ tọ́lọ́run yọ jáde mẹ́ ó túmọ̀ sí pé gbogbo ẹni tá a bá fẹ́ tẹ̀lé láyé gbogbo ẹni tá a bá fẹ́ a máa ń tẹ̀lé ti gbogbo ohun tá a bá rí lára ẹni
ìṣòro àdánwò kan táyé kó sí nìyẹn níjọ́ tó bá ti ń tẹ̀lé èèyàn ẹni tó ń tẹ̀lé yẹn tó bá ti ń ṣọ́ lọ́wọ́ tó ń ṣọ́ lẹ́sẹ̀ tó ń ṣọ́ mistake ẹ̀ tó ń ṣọ́ àṣìṣe rẹ̀ tó bá wúkọ́ wà ní òwú tó bá ṣe lára àdánwò tí Islam tó kó sínú ayé àti gbogbo àgbáláyé ta kó sínú ayé òun kan nù àfọ́gbà fáfá nù ọmọ ọjọ́ ògbà fáfá bẹ́ẹ̀ náà sì ni bàbá ògbà fọ́mọ́ lórí iṣẹ́ tọ́lọ́run rán mọ́ bẹ́ẹ̀ náà sì lọ́mọ ò tẹríba fóòbí mọ́nulé bẹ́ẹ̀ náà sì ni ìyàwó tá ń pè ní aya kò tẹríba fọ́kọ mọ́ bẹ́ẹ̀ náà sì ni ọkọ kò tẹríba fáya mọ́ ẹ̀rí báyìí gbogbo kíní yìí ti wá dàrú mọ́ra wọn dídàrú tó sì ti dàrú mọ́ra wọn yìí àfi ká ṣiṣẹ́ tọ̀ láyé oníkálùkù wa ká ba lè rí ìgbésí ayé wa gbé ẹ wáyé àlùkọ́ni tí mo mú wáyé nígbà táwọn kèfèrí yìí dúró ní dúró ń pé kànẹ́bì pọ́lọ́hun rẹ̀ jáde ọlọ́run ní fàátẹ̀bì wọn ní mo pálàṣẹ pé kọ́kọ́kọ́ tẹ̀lé ẹnu kò lè júwe èmi ọlọ́run ọba fún wọn òun láyé àlùkọ́ni fi ní fàzẹ́kìrì ìnàfà àti zikìrì torí pé ní ìrántí nìrẹ̀ ànábì ìrántí èmi ọlọ́run tó ti ń bẹ lára rẹ̀ ìmọ̀ àtòyé tó ti kọ́ lọ́dọ̀ èmi ọlọ́run fi yé wọn fi mọ̀ wọ́n ẹwèsì tọ́lọ́run fọ́ ọlọ́run ní yuhibbukumullahu fún èmi ọlọ́run ọba ní ìwà wá ẹ̀kàn ó túmọ̀ sí pé èèyàn kan kì í wọ́lọ́run ọlọ́run ní máa ń wáyàn ó gbọ́lọ́run bá tóbi ó dáná tó bá wá dàrú mọ́ ẹ lọ́wọ́ ẹjá lo bàbá wa tí gbogbo ayé mọ̀ nílẹ̀ Yorùbá Maulana Sheikh Muhammad al-Jami Kunfayekun Bulala radiyallahu ta'ala ni mo jí súbọ̀ ọlọ́run nínú ọ̀rọ̀ tí bàbá sọ bàbá ní yakuluna majnunu wa lastu bi majnuni wa inni ya ma'bubu wallahi majsubu ṣé o ní yakuluna majnunu gbogbo ayé fojú wèrè wà wọ́n wa lastu bi majnuni tí wọ́n sì mọ̀ pé àwọn kì í ṣe wèrè wa inni èmi àmọ̀ wọ́ kì í Shamsuddin Kunfayekun Bulala radiyallahu ta'ala ni èmi Sheikh Jami Bulala mahabubullahi unaka farqu bayna habibullahi wa mahabubullahi farikan ìyàtọ̀ bẹ́ẹ̀ náà tó bá ní habibullahi ẹni tí ń wá ọlọ́run ọba nu ẹni tí ń fẹ́ ọlọ́run nu òun ní fẹ́ ọlọ́run tó bá wọn ọlọ́run yóò fẹ́ tó bá sì wọn ọlọ́run kò ní fẹ́ òun ló ní ráì àmọ́ tó bá ti lo màbúbù ìtumọ̀ màbúbù lẹ́ni tọ́lọ́run ń fẹ́ wá jẹ́ kémi àti ẹ gbé sínú làákà ìtọ́lọ́run fẹ́ mi àti ẹ gẹ́bí ọ̀rọ̀ bàbá ṣe Adam rahimahullah ṣé o ní wà fi kulli shay'in lahu fikratun aw ibratun tadullu ala annahul wahid ìròrí tọ́lọ́run fẹ́ mi àti yẹn jẹ́ kájọ fojú inú wò ẹni tọ́lọ́run bá ń fẹ́ báwo ló ṣe fẹ́ rí ayé rẹ̀ darí ẹni tọ́lọ́run bá ń fẹ́ báwo ló ṣe fẹ́ mọ ohun tó tọ́ torí pọ́lọ́run ní ń fẹ́ ipò tọ́lọ́run bá fẹ́ ní ó gbé sí òun ní ṣé ò Jami fi ní wà inni mahbubullah èmi tí ẹ rí yìí o èmi Jami Bulala tẹ́rì mahbubullah fún ọlọ́run ní ń fẹ́ mi ló ń wá mi wallahi majzub ìfẹ́ ọlọ́run yìí ló jàzábà wọn ló sọ̀kalẹ̀ sáwọn lára ẹ wá wo ìgbà fún ọlọ́run lára ṣéwù ẹ wo ìtẹríba ṣéwù fún ọlọ́run ẹ wo pọ̀ tí ṣéwù dé ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́n mi nílé ẹ jẹ́ àgbà fún ọlọ́run níbi gbogbo nǹkan ẹ jẹ́ àgbà fara wa níbi gbogbo nǹkan ẹ jẹ́ àkó níbi kìí ta àbò sí ìṣọ́ àṣìṣe ara wa òun ni Imam Shafi'i fi ní liza hubbu nisai jadan walakin Imam Shafi'i ní kò ń ṣe ká nífẹ̀ẹ́ obìnrin làdánwò kò ń ṣe ká nífẹ̀ẹ́ ọmọ ènìyàn làdánwò kò ń ṣe kí ọmọ nífẹ̀ẹ́ òbí làdánwò kò ń ṣe kí bàbá nífẹ̀ẹ́ ọmọ làdánwò kò ń ṣe káfà nífẹ̀ẹ́ ọmọ ọjọ́ làdánwò ẹ̀yin onísọkúsọ oníwèkúwè ẹ ṣọ́ra kẹ́ má bàa kan àdánwò gbogbo ohun tójú rẹ ò tó àtiwọ́ tó ń báyàn jẹ́ kiri ṣé ò rántí ọjọ́ ẹ̀san ni ó gbá Ànábì wa Muhammad Ànábì ní iyyakum wal hasada fa innal hasada
yakulul hasanat kama takul nar al khatab sallallahu alaihi wasallam kí ló dé tó bá mi yo ba nabi wa Muhammad ìwọ tó gbọ́ mi leyin gangan mo bá wí ani o yo ba nabi wa Muhammad gbọ́ mi ma nabi tí mo ń dárúkọ ni ẹni tá ti torí ẹ̀ dá oòrùn ẹni tá ti torí ẹ̀ dá òṣùpá ẹni tá ti torí ẹ̀ rọ̀ òjò ẹni tá ti torí ẹ̀ dá ọjọ́ ẹni tá ti torí ẹ̀ dá oṣù ẹni tá ti torí ẹ̀ dá ọdún ẹni tá ti torí ẹ̀ dá ayé ẹni tá ti torí ẹ̀ dá kìyàmá àyànfẹ́ Ọlọ́run máa mọ̀ wí a ní òyìnbó ànábì wa Muhammad dada as-siratal mustaqim sallallahu alayhi wa sallam ànábì ní iyyakum ọdọwẹ́ ní kankan yín o wala hasada pẹ̀lú kèéta ṣíṣe àbòsí ọmọ làkejì àbí kó máa ṣọ́ àṣìṣe yẹn kí lọ lánàbì tún wí kí ló sọ kíni kan ìwọ ní kèéta ó jẹ́ lọ jókòó jẹ́ lára ohun tàbí sọ ipa àdánwò àti ìfẹ́ tó wà lára rẹ nìyẹn ó ní ìfẹ́ ọlánàbì ló ṣe ń wo fídíò rẹ̀ àmọ́ látara ìfẹ́ náà kèéta àti àbòsí ti wọ̀ ọ́ ṣorí pàdánwò kan ti wọlé sí ẹ lára báwọn àti kò níbi àdánwò tá a sọ ṣòtìrí báwọn ṣòtìrí tá a pè ládánwò báyìí gbogbo ń tọ́ mi ènìyàn bá gbélé ayé ṣe àdánwò ni ẹ̀san tó padà gbà lórí àdánwò láti mọ̀ àdánwò tẹ wá rí èèyàn pín sí méjì o àdánwò rẹ̀ ń bẹ àdánwò ibi ń bẹ tàdánwò kan bá dé wá báyìí ìwà tó bá fi wù lábẹ́ àdánwò yẹn ni ó sọ bóyá ládá tó gbà lábẹ́ yìí rẹ̀ àbí ibi náà ni ó sọ fún ẹ ṣòtìrí báwọn òun làdẹ́bí fi ní iyyakum ó dọ̀wọ́ ẹnìkankan yín fa innal hasada pẹ̀lú kèéta ṣíṣe o fa innal hasada dájúdájú kèéta tí ẹ̀rí yẹn yakulul hasanat yakul hasanat kèéta kí ẹ máa ṣe àbòsí ọmọ làkejì kó máa ṣe kèéta kó máa bàyàn jẹ́ ìwọ́sọ lóòkè àdúgbò tẹ́ pé gbogbo ohun tójú rẹ tó àti ohun tójú rẹ ò tó àfi gbogbo ẹ̀ ló ń sọ kiri ó tó ká máa pẹ̀lú kúrọ̀ ó gbowó tó níwà àbùkù ó mọ ilé onílé tó ti dàrú níbi ọ̀rọ̀ ṣó mọ ilé onílé tó ti bàjẹ́ níbi ọ̀rọ̀ ìwọ kan náà lórí ẹni tíyàwó ẹ̀ tó rìn kiri títì ìwọ kan náà ló ń ṣe òfófó kiri ìwọ kan náà ló ń sọ kiri gbogbo dáadáa tó nílò tí fẹ́ jẹ́ tọ́mọ́lé ọmọ ìyá mi òun là nẹ́bì fi pè é sákèsì pé iyyakum ọdọwọ́ ẹnì kankan yìí o wal hasada pẹ̀lú kèéta ṣíṣe fa innal hasada dájúdájú kèéta ṣíṣe tí ẹrí yẹn yakulul hasanat ó máa ń jẹ dáadáa èèyàn ni kèéta ṣíṣe tí ẹrí yẹn gbogbo tó bá ti níwà dáadáa àbò ṣiṣẹ́ rẹ̀ òun láà lọ fi dé aburú iṣẹ́ bí ọwọ́ rẹ̀ kàmọ́ jẹ́ ká wá fún ẹ ní àpèjúwe kò lè mọ́ tàṣọ kàmọ́ takùn náà rẹ̀ lẹ́kàtọ̀ bí iná ṣe máa ń jẹ gìṣẹ́pẹ́ ṣe mọ́ tán pè ní gìṣẹ́pẹ́ ó mọ́ jẹ́ ń júwe gìṣẹ́pẹ́ fún ẹ ọ̀nà tó gbà fi mọ́ ìwà alákọ̀wé ni pé lọ wá gé tó ti gbẹ dáadáa wá sọ náà sí ó mọ bó ṣe ń ta pàpà bẹ́ẹ̀ náà lògo ẹlòmíì ṣe ń jó wọlẹ̀ níbi kìíta ti ṣe ibi tó wà lọ́wọ́ rẹ̀ ṣẹ́rí tí mọ́mù ṣáfihàn wá sọ báyìí ó ní mọ́mù ṣáfihàn fi ní leiza obo nisa jahadan walakin kuribu man lan tuhibu judul balai kuribu man lan tuhibu juhudul balai Imam Shafi'i ní ká ní ìfẹ́ obìnrin kọ́ làdánwò ṣùgbọ́n ó súnmọ́ tán ìwọ ọmọ ìyá mi ó súnmọ́ tán kó lọ ní ìfẹ́ ni tí ò ní ìfẹ́ rẹ̀ gbogbo ẹni tó bá ń bá ṣe láyé tí ò bá ti ní ìfẹ́ rẹ̀ dákun yẹra fún òun ló fi já sí pé alábòsí pọ̀ nínú ọ̀rẹ́ ògbọ́n tá a fọ́jọ́ lọ́kọ̀ wí mi ní kọrin yẹn délẹ̀ o wọn kọ́ bírí rẹ̀ fún ẹni àfààní inzari àdówà kàmára wà ń zari sọ̀díkọ̀ ká alfamara falaruba máa ń kọ́ lábá sọ̀dí kò fàhámà àlámà bẹ̀lmàdọ́ra àfààní inzari àdówà kàmára ẹni tó ti mọ̀ lọ́ọ̀tá rẹ̀ ṣọ́ra fún ọ̀tá rẹ̀ lẹ́ẹ̀kan péré ó ti mọ̀ pọ̀ ọ̀tá rẹ̀ ni ẹ̀kan ló lè ṣọ́ra fún lẹ́yìn kékeré yín ẹ̀káàrọ̀ ó ti tán àmọ́ wà ń zàrí sọ̀díkọ̀ ká alfamara ṣorí kò sún ẹ̀yẹ gangan kò fura sí jù ó lè ò ní jáni láyé láì má náwó ara lẹ́nu ó wọ́n
àfààní wà ń zàrí sọ́ọ̀dì kọkà àlùfàmọ́ra tó bá ṣọ́ra fún ọ̀tá rẹ lẹ́ẹ̀kan sórí ọ̀rẹ́ tó mú kòríkò sún yẹn tó ń sọ gbogbo àṣírí rẹ fún yẹn níjọ́ tí ìjà bá bẹ́lẹ̀ láàrin wa tiẹ̀ wàá gbé gbogbo àṣírí tó wà láàrin ni ó tú síta. ọ̀rọ̀ yìí wá pọ̀ láàrin lọ́kọláya ìwọ ìyàwó tó ń gbọ́ mi bíra rẹ léèrè àṣírí ọkọ rẹ mélòó ló wà lọ́wọ́ rẹ tó tú àti sórí rẹ àwọn ọmọ rẹ wà lọ́wọ́ Ọlọ́run torí pé gbogbo ohun tó bá ṣe lọmọ rẹ ó kéṣù ẹ. ìwọ ọkọ ẹlẹ́nu rézọ̀ tó ń ṣe bí obìnrin nulẹ̀ ló tójọ́ àṣírí ìyàwó rẹ mélòó ló tún fún àwọn ọ̀rẹ́ rẹ bí tẹ́tí mọtí tẹ́tí ń ṣe fàájì ó wá gbé ìyàwó rẹ ó gbé láyé lọ́wọ́ ẹ̀san bọ̀. ìwọ òbí ó ti gbàgbọ́ ra Ànábì wa Muhammad ó wá gbé ọmọ rẹ ó gbélé ayé lọ́wọ́ ayé wa ń pọ̀ ọmọ ẹ lọ́wọ́ ó wá ń kábàámọ̀ ó wá ní ta ló ṣe ó rí para rẹ ló ṣe ẹnu rẹ tó jò ló ṣekú pa àwọn ọmọ rẹ ó padà gbẹ̀san rẹ ọjọ́ alẹ́ rẹ ló fi ń ṣeré. ìwọ ọmọ bí ìyẹn ni ò bá da tí bá bẹ ni ò bá da kò tọ́ sí ẹ lẹ́nu. Ànábì ní rìdọ́ láì fi rìdọ́ wàlídẹ́yìn wọ́n sọ́kùtù láì fi sọ́kùtù wàlídẹ́yìn. Ànábì ní gbogbo ọmọ tó bá máa nálù baríkà tó bá ti ń wáyọ̀ náà àwọn òbí rẹ̀ méjèèjì ó dàgẹ́ bí ẹni tó ń wáyọ̀ náà Ọlọ́run nígbà yóò máa bá àánú Ọlọ́run pàdé. ọmọ mélòó ló ṣàánú fún òbí rẹ̀ ọmọ mélòó lọ́lọ́run bò láṣìírí lápò rẹ̀ tó ń ṣe adíá fáwọn òbí rẹ̀ tó ń ṣètọrẹ àánú fáwọn òbí rẹ̀ ó wá níṣẹ́ rẹ̀ ò lọ déédéé kò lè lọ. àgbàsàrà tó yẹ káwọn ọmọ máa ṣe fáwọn òbí wa jù láyé òun ni ká máa ṣe tọrẹ àánú fún wọn. oúnjẹ àgbàrá lọ aṣọ ni búrẹ́dì ni ráìsì ni má jẹ́ kébi pa àwọn òbí rẹ̀ tó nígbà tó lọ́n bá bù sí ẹ lọ́wọ́ ó wá rí ìwò òbí náà Ọlọ́run ò tí ì ṣàánú ọmọ rẹ̀ ó ti ń gbé ṣépè ọjọ́ alẹ́ rẹ̀ ló bàjẹ́. ìwọ mọ́ gbogbo ohun tó bí ẹni bá ṣe fún ni kán lè yàn rò fàyè o torí pé ò lè fẹ́ lómi ṣòbí àdúrà tó lè gba ẹnu ẹni kọ́lọ́hún jẹ́ ń bímọ rẹ̀ kò tọ́ sí ọmọ kó ní Ọlọ́run jẹ́ kó o bí ire bí mi torí pé ohun tó máa bí ẹ ti bí ọ̀rẹ́dì. òbí lè ṣe ládùúrà kọ́lọ́hún jẹ́ ń bímọ rẹ̀ ìwọ òbí náà aláìmọ̀ kan bímọ tán ọmọ wà nù ayé àfi tó bá fẹ́ bí sí nìkan ló kọ àmọ́ èyí tó wà nù ayé àdúrà ló fi yí padà. ṣètìrí ohun tá à ń pè ládánwò nù ayé àdánwò ló mú wa máa yà káàkiri o ẹ̀rí báwọn ibi tí iná ti ń jó oníkálùkù lára nù. nígbà tí ìyàwó ń lọ sí ilé Ọlọ́run tó ń lọ sí mọ́ṣáláṣí tọkọ òfìfẹ́ tí ò fi ìdùnnú yọ́nú sí tí ó tẹ̀lé lọ ẹ dákun báwo làdánwò ṣe ní wọnúlé. àìrí jẹ àìrí mu àìrí ná àìrójúráyè yóò sọnù lẹ́yìn dìbùgbé torí pé ẹ̀yin fúnra yín ẹ fi ìdùnnú àtayọ̀ fi bára yín gbénulé. Allah akbar. ìwọ ọkọ tó wá ń ṣàdúrà àbí ìwọ àfáà tó ń ṣàdúrà àbí ìwọ òbí tó ń ṣàdúrà ìwọ ọkọ tó ń ṣàdúrà tíyàwó rẹ wá ń di ẹ lọ́wọ́ la ilaha illallah ìwọ ìyàwó ẹ̀san rẹ ń bọ̀ ihun tó lè pè fún gbogbo apátá lágbàláyé òbí sọmọ ni àfáà sásàlátù ni àfáà sọmọ ọjọ́ ni mòrídá sí ṣéwù ni ọkọ sí ìyàwó sọ́kọ òun náà ní pé ká lónú kan àtọkọ kan ká fi ṣe kíni ká fi fẹ́ràn ara wa. ṣe ti wá rí pé kúríbù máa ń láǹtò ibú jòdò lẹ́bàlá ẹ̀ ó súnmọ́ tán ká lọ nífẹ̀ẹ́ ni tí ò nífẹ̀ẹ́ wa tó bá ti lọ nífẹ̀ẹ́ ni tí ò nífẹ̀ẹ́ rẹ wàhálà dé òun lórin tí mo kọ lẹ́ẹ̀kan tí mi ò parí. inzari ado wa kamara wọn zari sọdí kọkà alifamara ṣọ́ra fún ọ̀tá rẹ lẹ́ẹ̀kan o wọn zari sọdí kọkà alifamara ẹni tó múlò rẹ kò so yẹn yẹra fún nígbà 1000 má dànù de gbogbo àṣírí ẹni kọ́lé yẹn máa ń sọ síta kò síbẹ̀ ṣe lè close tó ẹ̀kọ́ kan ni kò dè múlé ni kò síbẹ̀ ṣe lè close tó kò síbẹ̀ ṣe lè fẹ́ràn ara yín tó mo bẹ̀ nítorí tọ́lá àti tànẹ́bí wa Muhammad Ọlọ́run lèèyàn máa ń tọ́jú àṣírí sí lọ́dọ̀ téèyàn máa ń ṣàṣeyọrí kọ́lọ́n tó lè tú àṣírí ọmọ ènìyàn àfi tẹ́ni ẹ bá họ́ bolókun torí bò ló sọ́nà àlùkò pé inna Allaha ghafurun rahim ó wá tọ́jú àṣírí ẹ sọ́dọ̀ ọmọ ènìyàn níjọ́ tí ìjà bá dé àṣírí tó tọ́jú kalẹ̀ ní ó kọ́kọ́ fi bú ẹ gbọ́ lọ́wọ́ bá tóbi torí pé fọlárúgbà mẹ́ kọ́lá bá sọ mélòó ọ̀rẹ́ tí ń yí padà tó ń padà dọ̀tá mélòó ọ̀tá tó wá ń yí padà tó ń padà dọ̀rẹ́
òun lọ̀rọ̀ tí bàbá mi Maulana Sheikh Jamiu Kunfayekun Bulala radiyallahu ta'ala ni ta máa ń dọ́ lára bàbá wa Maulana Sheikh Lukman ní kí mọ́ta Jamiu Bulala dámọ́lá wa yàtọ̀ ọlọ́ba àgùn bàbá mi lẹ́mìí ṣéwù máa ń sọ fún wa pé má nà rẹ̀ má sì nọ́ta torí pé báyé ṣe gbanu ayé gbọgbọ́n ṣe wá rí pé ọ̀rọ̀ tó ní ọgbọ́n tó sì ní làákàyè ni àmọ́ nǹkan tí fi parí wá sí mi fún gbogbo wa gbogbo títí ń gbọ́ mi pátá òun náà lọ̀rọ̀ ẹyọ kan yìí tí mo fẹ́ jó òde mu kí lọ́rọ̀ náà agídí àánú sùúrù àgọ̀ ronú sí fúnra ẹ ìwọ ìyàwó àtọkọ kí là ń pè lágídí àánú sùúrù àgọ̀ ìwọ ọkọ sí ìyàwó ìwọ òbí sọmọ ìwọ àfà sọmọ ọjọ́ ìwọ mùrídà sí ṣéèkù rẹ gbogbo àgbáńláyé kódà gbogbo ẹ̀yin pírẹsidẹǹtì wa tẹ́ ń gbọ́ wa àti gbogbo àwa mẹ̀kúnnù tá a fẹ́ pírẹsidẹǹtì ṣe olórí wa ọ̀rọ̀ yìí gbogbo wa gbọ́dọ̀ dìímú káàmù lónú ayé wa kí lọ́rọ̀ náà agídí àánú sùúrù àgọ̀ ìjọ tọ́lọ̀ bá mú ayé wa á sọ̀rọ̀ nípa rẹ̀ àmọ́ wọ́n náà fún rẹ̀ ronú lé lórí ọlọ́run wọlé ànábì wa Muhammad òun mo fi sọ́lẹ̀ kan sí pé akísára náàsù fi nisa'i wa qallu inna hubban nisa'i jahadul bala'i laysa ubu nisa'i jahadan walakin koribu man lam tuhibu juhudul bala'i kéèyàn nífẹ̀ẹ́ obìnrin kan ládánwò òun kí baba nífẹ̀ẹ́ ọmọ kan ládánwò kọ́mọ nífẹ̀ẹ́ baba kan ládánwò àmọ́ olórí àdánwò bẹ̀ ẹjẹ́ àtẹ́tíkà gbọ́ dáadáa o olórí àdánwò bẹ̀ òun ni kò lọ nífẹ̀ẹ́ ni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ ẹ má jà fẹ̀kàn bára wa ṣe mọ́ o ẹ má jà fàbòsí bára wa ṣe mọ́ ẹ má jà fi kèéta bára wa ṣe mọ́ ẹ má jà fi ìnira bára wa ṣe mọ́ ẹ jà agbára wa bá bá ṣe mọ́ ẹ má jà ṣàbòsí ara wa gbogbo ilé tó bá ti wá dàrú tó ti dojúrú ẹ pera yín jọ ẹ jókòó ìyànjú ẹ láàrin ara yín ìfẹ́ ló ní ilé ayé ìfẹ́ níbẹ̀ láàrin Ọlọ́run àtànẹ́bì tá a fi ráàrin wọn o ìfẹ́ tọ́lọ́run ní padà sànẹ́bì náà lọ́lọ́run ṣe náà ṣàṣàlátù fún ànẹ́bì wa Muhammad pàtàkì jùlọ gbogbo ẹ̀yin ìyá wa gbogbo ẹ̀yin obìnrin ẹ lọ tẹríba fáwọn ọkọ yín àwọn ọkọ náà gbogbo tóbìnrin bá ṣe kọ́ lá máa fi wùwà sí wọn o agídí àánú sùúrù àgọ̀ agídí àánú ó ṣe kókó nínú ayé ọmọ ènìyàn assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh gbogbo ojú tí ń wò mí lé pátá ẹ̀ ní fojú sunkún ọmọ ìdààmú kéré ó tóbi kò ní débẹ̀ ní kankan wa mo pa láṣẹ oṣù Ramadan tájọ wà yìí tájọ ń gbààwẹ̀ yìí àjọ náà ṣe yọrí dọjú alẹ́ gbogbo àwa tá a wà lórí ìdùbò láìsàn tẹ̀tún wá náǹfààní àti máa gbọ́ wa báyìí mo pa láṣẹ pẹ̀lú agbára la ilaha illallah ọba tí ń bẹ́ẹ̀ yóò wù ẹ̀sán pẹ̀lú àṣẹ Ọlọ́run bó ṣe ń fojú kan lọ́wọ́ àtànẹ́bì lára ẹ̀mí ọlánẹ́bì Kunfayekun Bulala ọ̀tún kàn dààmú mọ́nú ayé rẹ̀ ibi àárọ̀ ò ní pa ẹ́ ibi ọ̀sán ò ní pa ẹ́ gbogbo ìrìn ibi tí máa ń jẹ́ nira náà ayé ẹni kò ní wọlé tó èmi àti ẹ ọlánẹ́bì wa Muhammad inú mi ó dùn púpọ̀ tó bá lè gbọ́rọ̀ ìlàgbọ̀ tó gbọ́ má wà dá gbọ́ o tún fi ṣe ẹni tó o bá mọ̀ pé o fẹ́ràn oríire fún tún fi ṣe láǹfààní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ post ẹ̀ ságbàláyé like ẹ̀ tó wá comment dákun ẹ̀kọ́ wo gan lórí kọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ ẹ já kúrò nínú kèéta ká máa ṣọ́ àṣìṣe ara wa kí ló fẹ́ fi ṣe ibi tọ́lọ̀ ń kọ kádàrá oníkálukú mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni orí ní gbé ni débẹ̀ ọlọ́run ọba nísìntì ní lọ́bẹ̀ sábàbí lásán làwọn ọmọ ènìyàn náà ayé ẹ jẹ́ àgbà fọlọ́run lára oníkálukú wa àní ṣubú dànù ọlọ́run káwọn ènìyàn lọ dákun bá mi kọ́mẹ́ǹtì lé lórí kó sì tún bá mi tún ṣe ẹ̀ sáwọn olólùfẹ́ rẹ̀ tí ẹ ò ní bàjẹ́ dọjọ́ alẹ́ ọlọ́run wa Muhammad ọlá bàbá mi Maulana Sheikh Lukman ikimata Jamiu Bulala adamu wa yataw nuru zaman amsakaku ala wayas radiyallahu ta'ala ni Jamiu Allahu Jamiu Muhammad Jamiu Kunfayekun Bulala amirul awliya Bulala Shamsuddin Bulala Majisubullahi Bulala Kunfayekun Bulala Jamiu Allahu Jamiu Muhammad
Jamiu, Jamiu, Jamiu. Kefuwa nono bulala. Allahumma salli ala Sayyidina Muhammad. الفاتح لما خلق والخاتم لمن سبق ناظر العاقب بالحق ولا هادي الى صراطك المستقيم وعلى اله حق قدره ومقداره العظيم ayoni tèmi àti ẹdọjọ alẹ́ àmín assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh bulala o kun fayekun bulala.